gbogbo ẹni tí bá ń tijú Ọlọ́run ẹ máa fura sí Ọlọ́run ó máa tijú ẹ̀ kódà bí ń bá ń rí ìpayà kó fọkàn balẹ̀ tàárọ̀ ní di tọ̀sán. nínú àwọn sàábí oníṣẹ́ Ọlọ́run ẹni tá nábì bùkátà púpọ̀ nípa àtijú tó respect ẹni Sayyidina Usman. oníṣẹ́ Ọlọ́run jòkó ńjọ́ kan mustalike yana aláàbáhárì yìí wọ́n fẹ̀yìn lélẹ̀ wọ́n kàṣẹ́fà nínú ṣe nǹkan kan wá níbi tó ti wá fẹ̀yìn lélẹ̀ wọn aṣọ rẹ̀ atẹ́gùn wá gbé ara nábì ń hàn bíi ìta báyìí. Fásità àdánà Abubakar Aisha sì jòkótì Abubakar wá sálámà lé ojú ọ̀nà yìí wá ń gbàyọ̀dá pé òun fẹ́ wọlé fa àdínà làwù Ànábì wá yọ̀dá fún kó wọlé kò sì yíra padà wọ́n sì ń bọ̀rọ̀ lọ́ba Ànábì ṣe wà náà lọ́wọ́ àyòbá Ànábì. lẹ́yìn ìgbà wọn ista'dhana Umar bin Khattab Sayyidina Umar wọn ò dágbére fúnra wọn àwọn náà ń bọ̀ wá ró ń ṣe Ọlọ́run Ànábì wọn ní ta ni wọ́n ní Umaru ní fa'adhina lahu ẹ sọ fún kóun náà ó wá délẹ̀ kẹta Usman wá dé Ànábì ní ta ni wọ́n ní Usman ní Ànábì wá parada ó wá dìde jòkó wọ́n wá wọlé tán ojú Aisha wá yí padà Umaru Abubakar wọlé bàbá àwọn Umaru náà wọlé ó yíra padà ṣé Usmanu jù wọ́n lọ ni ó ní sórí Usmanu onítìjú Ọlọ́run bá wọn jáde ìlú yìí ò ní dàrú tí ó bá wá dàrú kò ní dẹ̀yìn náà rú bẹ́ẹ̀. Ìdá ayàtọ̀ Ọlọ́run tí ń bẹ pẹ̀lú àwọn àgbàlagbà yóò máa bẹ pẹ̀lú ẹ̀yin náà. Akí bàbá wa ìmáàmù àgbà. Bàbá ìmáàmù àgbà ẹ ṣé. Ẹ kú wájú o. Ẹ kú àṣẹ dáadáa tẹ́ ẹ ṣe síwájú tẹ̀ ń jèrè rẹ̀ lónìí. Lára àwọn ọmọ kéwú. Àlékún dá ayàtọ̀ Ọlọ́run jẹ́ ọmọ ọbẹ̀ jùjú báyìí lọ. Bàbá wa alága Akiyin bàbá wa bá dín Ansaru Islam ẹ ṣé akí bàbá àgbáyé akí Khalifa akálàgà Ansaru Islam gbogbo àwọn tá a rí yìí gbèyàn bá la ẹ̀jẹ̀ wọn bẹ́jẹ̀ wọn bá bọ́ọ̀lẹ̀ yóò sì máa pàlájì àgbà gbogbo wa sí centenary tá à ń ṣe kí àwa wọn ni. Sheikh Yakub ẹ dákun ẹ dìde mo fẹ́ rí yín. ẹ̀yin ọmọ bàbá Sheikh Yakub ẹ má bínú mo kàn fẹ́ kójú Ìsìlámì kí yín. gbogbo ẹ̀yin ìlàrẹ́ Ọlọ́run tá a wà ń bí gbogbo ń tẹ̀mí ó ló ń jòkó lérí ìdúró yìí ìṣẹ́jú 10 ni sí 15 pẹ̀lú ògbó. من المنزل الفاني إلى المنزل الباقي. Bàbá elépo bàbá wa Sheikh Yakub àbí Muhammadu Bello Mágàjí ilé onífàárí alárànṣẹ́ àdínì Ansaru Islam olóyè bàbá wa Ààrẹ Ògèlè bàbá náà dáa púpọ̀ o ẹ bá mi gbà yìí náà bẹ́ẹ̀ bá ti bá mi rẹ́jísítà rẹ̀ pé Ansaru Islam ìfòrè sóore ni o. Bàbá Alhaji àgbà ní akíyín o. Ẹ ṣé. Wàhálì min khalidina idha halakina. Wàhálì min khalidina idha halakina. Wàhálì fil mauti lil insani aaru. وهل في الموت للإنسان عار. Bàbá wa Ògèlè ọwọ̀ máa ní ọ̀kọ̀ọ̀kan lọ́wọ́ ọyọ àwa náà lọ́wọ́ náà. وهل من خالدين إذا هلكنا فهل في الموت للإنسان عار.
bọ́ bá ran ọwọ́ wa nú ilé bọ́ bá fi lò ó fún oṣù kan yóò ti dínkù. Adé lọ́kọ̀ọ̀kan ni a sì lọ lọ́kọ̀ọ̀kan. فهل من خالدين إذا هلكنا فهل من خالدين إذا هلكنا وهل في الموت للإنسان عار. Tani bẹ tí ọmọ ṣẹ́kù bá lọ bí bàbá wa Yakubu bá lọ ta ló kù tí ó ṣẹ́kù láyé àwọn náà lọ. أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة ثم إلينا ترجعون. Ìtọ́jú ń pè ẹ̀yin ọmọ ìṣẹ́jú márùn-ún mi tó kù ẹ̀yin ni mo fẹ́ lò fún. Ẹni tí ó pọ̀ òun lòun rán bàbá wa Sheikh Yakubu ń sẹ́ ìwọ lọ pa ọmọ rí sẹ́sẹ́ o. Àsọpá rẹ̀yìn rẹ̀ níbo. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا. Gbogbo tí ń bí lọ òkè tí ń bí lọ ọlẹ̀ ní ọ̀tọ̀ ikú o má tu pé bọ́ọ̀sì kìí ṣe wá dáa tó àdáwò ní ọ̀jẹ̀ fóun. A máa rò pé ẹlòmíì dá láàrin ìlú òun ni ẹjẹ́ á dìbò fún ní ọba dérí oyè ohun ẹ wá rí i pé àdánwò ni owó fẹjú mọ́ ẹlòmíì ipò fẹjú mọ́ àga àti tí ń bẹ lérí àga fẹjú mẹ́lòmíì máa dàlà àti wá débẹ̀ náà lónìí àwa láàmú pàṣẹ ẹni tí ọba tẹ̀lé tiwa á tẹ̀rẹ̀ òwò kẹ́ni fọ́tò ẹnìkan bẹ́ẹ̀ ونبلوكم بالشر والخير فتنة. Bàbá wo gèlè ààyè tẹ́ ń lò dáadáa la lè fi ń ṣe séwù. Kò mọ ọlá nìkan kọ́dọ̀ ó máa fà. Tí wọn ló tiẹ̀ ga jù torí tí ò láyọ̀ létí ò ṣe fọkànbalẹ̀ sí náà nìmọ̀ ń gbé sí àyín lónìí ó lè fọ ọmọ àfáà lẹ̀ kọ́ ọmọ ráre ní tìtorí pé bàbá rẹ̀ ò lóore. ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. Wọ́n jẹ́ ọmọ ní sí pé bàbá tó bí yín mọ́tò ni wọ́n wà. Àmọ́ ẹ̀sìn tí ń bẹ lára àwọn ayé wa panupọ̀ pé máa jẹ́ ìmọ̀. Àmọ́ èmi mọ̀ wọ́n Lansaru sílá. Ẹ wá wo sẹ́tí bàbá yìí ṣe gbẹ̀yìn o. Àjòkó tá à ń ṣe táólíyà wọn. Àwọn eláwà ní wọn. Tá a fún wọn lálàránṣẹ́ àdínì. Kó tó di páwá ní tí ń gbọ́ làbárì kí bàbá Sheikh Yakubu ń kọ́ kíláàsì méjì. Lansaru sílá. Wọ́n wá ń kọ́ débì kan àwa wé wọn ńlá wà ní. Àyè jẹ́ oyè ojú Lansaru sílá. Yìí wọ́n ń wí fún wọn jọ̀nà wọ́n wá ń kà jọ̀nà pé olóyè bàbá wa rẹ̀ ni wọ́n ìmáàmù ni wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n wá tún kà yín wọ́n ń wí jọ̀nà pé Yakubu olówó olóyè tó pọ̀. Iṣẹ́ tá a bá ṣe gbẹ̀yìn ni wọ́n fi jọ́ọ̀jì ẹ̀ àwa náà sóore rí sóòfóore gbẹ̀yìn ò ní kankan wájú Ọlọ́run. wọ́n lọ bẹ̀rẹ̀ lóògùn àfọyà pò. والخير فتنة وإلينا ترجعون. Àṣegbẹ́ ọ̀dà mo gbọ́ làbárì pé ó ti dé Lintul. Ẹ tẹ́wọ́ gbà o. Bàbá wa nílẹ̀ Haúsá ẹ̀wù nísìnyí pé wọ́n láwọn ránṣẹ́ sí bàbá yẹn sì sọ́njọ́ náà pé mo ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ mi. Ẹ̀yin àwọn ọmọ tí wọ́n ránṣẹ́ sí náà ní ẹ̀ wá gbọ́n tá Nábì wí. Yòókù ẹ̀ ni. Ó ní mọ́ni hajja an walidihi ba'da wafatihi
katabali walidi hajjatan wa katabali waladi bara atamina La ilaha illallah. Annabi Muhammad man hajja ẹni ó bá lọ ṣe hajj tọ́lọ̀ ṣe dáadáa kan lórúkọ anwalidi yìí lórúkọ bàbá rẹ̀ bá àdàwà fàátì lẹ́yìn ìgbà tí bàbá ni ò sí mọ́ ó ń sọ ọlọ́run ní katabali walidi hajja a kọ́ ládàá pé bàbá òun ṣe hajj fún wa katabali waladi yìí bàrà àtàmínà a wà kọ́lẹ̀ fọ́mọ ni pé bẹ́ẹ̀ bá ti rẹ́lẹ̀ yìí o kì í sọmọ náà mọ́. wa ilayna turja'una wa nabluukum bish-sharri wal-khayri fitnatan wa ilayna turja'un. àwọn èso àsì ní sọ àwọn àfáà wá sì ní ẹgbẹ́nu kó mẹ́ẹ̀ gbogbo ohun tí ń bá ń ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà mọ́ mẹ́nu débẹ̀. wàlẹ́kàfọ́ àmọ́ ṣàjára bẹ́ẹ̀ náà mọ̀jẹ̀nu rí ọgbà tí ń bá ń wáyé láàrin sàhábà kan síra wọn. bàbá ẹ̀ jòkó ọ̀rọ̀ àwọn sàhábà ò ṣeé tú ṣùgbọ́n ẹ ṣàfura ẹ máa rántí tí ń ṣẹlẹ̀ láàrin Sayyidina Ali àti Muawiya. ọwọ́ adìgbẹ̀yìn ọwọ́ ayá La ilaha illallah. wàlíyọ ọlọ́run ní dé. kullu nafsin dha'iqatul maut. wàlíyọ ọlọ́run. wa nabluukum bish-sharri wal-khayri fitnatan wa ilayna turja'un. adúgbò lọ́dọ̀ ọlọ́run akí àfáwọn gbẹ̀dẹ́dùn ọmọ gbogbo àwọn ẹni ọlọ́run yóò máa dá sí ní àlùbáríkọ ẹ máa bọ̀ lérí àga mi yìí torí báyìí ẹ máa bọ̀ nbí mo fọlọ́ mbẹ̀ yìí tí n bá ti ń ṣe subahana báyìí nígbà yọ̀dá ni. wa ilayna turja'una wa nabluukum bish-sharri wal-khayri fitnatan wa ilayna turja'un. mo fẹ́ kẹ́jọ pé láyé mi. báwa ṣe ń ṣẹnu ọmọ ìyá ni wá tọ́lọ̀ wọ́n sì béèrè fàkẹ́ fàṣọ́fà tó ṣe àlò bó sì ti dánu gbogbo tí ọlọ́run tó bá ti dé tẹ́wọ́ gbà á embrace ẹ̀ràn lọ́wọ́ nítorí kíni ọlọ́run ni fàṣọ́fà tó ṣe àlò pásítà musik bílàdí uhiya mo ti sẹ́ mo ti yanu pásítà musik bílàdí uhiya ilayka innaka ala siratin mustaqim. fastamsik billadhi uhiya ilayka. Ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ nínú àdúgbò rẹ ràn lọ́wọ́ nínú ìlú rẹ. innaka ala siratin mustaqim. ọlọ́run nígbà nẹ́bí ojú ọ̀nà lọ́wọ́. innaka wa innahu la dhikrun laka. wa innahu la dhikrun laka. amúrù tó wá wọlé tọ́ yìí wọ́n ń pé àáyìdún amshamit ṣé ọwọ́ akíhun pọ̀ rẹ̀ ń ní àbọ̀ ọwọ́ àfihàn ṣẹlẹ́yà ó ní rárá òun ọ̀wá ṣẹlẹ́yà rẹ̀ gbogbo àwọn làwọn ń lọ lọ́wọ́ mú Muawiya kọrin tí mo wí lẹ́ẹ̀kan ń pé alimin khalidina فهل من خالدين إذا هلكنا وهل في الموت للإنسان عار. níta bá ṣe gbẹ̀yìn lọ́lọ́wọ́ wò yóò wo níta bá ṣe gbẹ̀yìn ọlọ́run jọ́rọ̀ kí wọ́n ọlọ́run jẹ́ kó kásẹ̀ eré máa lọ́wọ́ kéèyàn pọ̀ níṣẹ́ eré nífa. Muawiya wà lérí bẹ́ẹ̀dì sick bed ó wá ní ó dàbí pé ń gbúròó pé àwọn kan wà lẹ́nu ọ̀nà. múrùhùn yẹ̀dùkúlù ẹ sọ fún ẹdín wọn wọlé nígbà wọn wọlé wọn wá jẹ́ àwọn ará ilé Sayyidina Ali àwọn tó ti fojú bàbá wọn gbolẹ̀ wọn wá wọlé tó ọmọ Jáfàrù lọ́wọ́ sọ̀rọ̀ àní àwa kí ọ náà ni ó fi ipò rẹ̀ ó fi tẹ̀ wá mọ́lẹ̀ ó sì fi lálàá ṣe wa
àti wá di ẹni tọ́já sí pé bí ń bá ń lọ yín ń ṣe gọ́lọ́gọ́lọ́. ẹ fi ipò tẹ ẹnìkan mọ́lẹ̀ ni Sheikh Alimi ò fi ipò tẹ ẹnìkan mọ́lẹ̀ wọ́n fún gbogbo àáfàá kọ̀ọ̀kan láyé rẹ̀ láfi rí aláàfáà tí ń gbé tírà aláàfáà tí ń yan tírà ọlọ́mùbá sí adá fún bàbá ọba Ìlọrin òní ẹ dákun ẹ ṣe ṣéwù ẹ ṣe ẹlẹ́ẹ̀kẹta wallahu la takhafu daraka. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí bàbá wà lájà àgbàjẹ́ ta wà lọ́dọ̀ wọn wọ́n wá ní bàbá mọ̀ sí gbá bẹ́ẹ̀ ṣe rí wa tá a jòkó ń yà yín kò sáàfáà tí ò láyè lọ́dọ̀ wa ń bí àáfáà tí ọba ti láyè ń bí kò yàyà jẹ́ àfáà torí kò sáàfáà kọ̀ọ̀kan tà ní fún láyè. wọ́n á wíyà ọ̀tẹ̀ wa mọ́lẹ̀ ó ṣe gbogbo ẹ̀ fún wa àmọ́ lónìí lọ́wọ́ àwà bó ṣe wà yìí àbí ọlọ́run ò kọ́lọ́run ó ṣàánú rẹ̀. wọ́n á wíyà wá yájú wọ́n wá ní ẹgbẹ́ òun jòkó wọ́n wá jòkó tán ó wá ní ìwé kádìmù òun ẹ fún ẹnì kọ̀ọ̀kan wọn márààrún tí wọ́n wà yìí ní mẹ́ alifu dirham ẹ fún kọ̀ọ̀kan wọn ní alifu dirham ẹgbẹ̀rún dirham ni wọ́n ná gbà náà. ẹ wá dákun ẹ̀yin tẹ́ dúró yìí ẹ yọ́nú sí mi ẹ bá ń kọ́ lẹ̀ pé mo fún ọ̀kọ̀ọ̀kan pé Muawiya fún ọ̀kọ̀ọ̀kan yín ní alifu dirham. wọ́n wá kọ́ lẹ̀ Muawiya fún wa o ní alifu dirham wọ́n wá tọrọ àforíjì fún wọ́n tọrọ ẹ̀kẹ́ fún toró ti wà ní gárígárà